Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Èmi ò mọ̀rú owó tí Jẹ̀lílì fẹ́ ní tí ẹ fi ní kó wọn máa dáwó mọ́ṣáláṣí. Ní tí wọlé lẹ́ẹ̀kan tí ń wọlé bọ̀ láwọn kan ń pariwo Jẹ̀lílì. Èmi èyí sì fẹ́ mọ gbórúkọ òun. Tí n bá gbọ́ ọ máa ń ṣe mí bí kí n ṣe kinní òun ni. Mi mọ̀ bóyá èèyàn dá ṣé kí n jù kán lẹ̀. Kí n mọ̀ jù lẹ̀. Mo kí àwọn àfáà tí bẹ́ẹ̀ ń jókòó, mo kí yín. Mo fi àsìkò yìí kí àwọn aláàjì wa fún èyí tẹ́ ẹ dáwọ́lé ẹ ní mọ̀ òṣì láéláé. Ọlọ́run ti fọwọ́ sí i wàláhì yóò sì parí inṣàlá á sì jọ ṣí ni inṣàlá bi kudratullah. Aláàjì wa Saheed MD CEO Unique Motors èèyàn ńlá ni wọ́n ẹlòmíì lè rí jáńjálá wọn aléyàn ńlá ni àwọn mú méjèèjì pọ̀ bọ́ ṣe tóbi náà lọ́ tóbi ní big body big engine là ń pè wọ́n. Wọ́n ti sọ̀rọ̀ wọn ní sọ́tún àwa ṣe wọ́n bá tàwa lè ṣe ṣùgbọ́n ẹ má jẹ́ ká sọ pé èmi ò ní àwọn olówó ló ń pè kò sí olóṣèlú gbogbo alájò wa tó ṣe lecture lẹ́ẹ̀kan ọlọ́wọ́n ń ṣe àlékún karamọ́ fún yín àlékún làákàyọ̀ ọlọ́wọ́n ń ṣe fún yín mo ń gbádùn kan ẹyẹ kan tẹ sọ wípé kí a look above our gaze ó máa ń da ẹni tó bá ti rora rẹ̀ pé òun ẹ̀yìn ló wà ẹ̀yìn ni ó mọ̀ gbé iwájú lèmi ó mọ̀ gbé ń tèmi o ẹni tó bá ti wá fẹ́ gbé wájú kó kọ́kọ́ dá sí tọ́lọ́run ara nǹkan tí àwọn Christian máa fi ní jù wá lọ ni pé bóyá táwa náà bá ń dáadáa mẹ́wàá bóyá nǹkan ò bá máa ṣe dáadáa wọ́n yìí fi ìdá mẹ́wàá hàn sí rárá àmọ́ ìdá mẹ́wàá tó ẹ má jẹ́ kó dìgbà tí wọ́n bá enforce ẹ̀ lé wa lórí ká tó máa ṣe tọ́lọ́run ọlọ́run ó gbà fún gbogbo wa lánàá bí lọ́dọ̀ ọlọ́run inú èmi máa ń dùn specially pé mùsùlùmí ni mí àpadà àti burúkú tí ó dé bá mi tí ó kú lẹ́sìn Islam ọlọ́run ò ní jẹ́ ń rí. Èmi mo sọ òun lápadà sí burúkú tí ó bá èmi Abdulateef tí wọ́n kú lẹ́sìn Islam ọlọ́run má jẹ́ ń rí. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ni kankan wá rí. Pẹ̀lú ògbó ọlọ́run á ṣe wọn bá tá a lè ṣe. Pẹ̀lú ìyọ̀ǹda àwọn alájì wa àwọn ustaz wa ẹ dákun ẹ gbà mí láyè kí n kàn ṣàdúrà kékeré kan táyé lọ. Ẹ bá mi na ọwọ́ kan sókè wa ẹ ní ọwọ́ tèmi náà sókè yìí. Ọwọ́ tèmi náà sókè yìí. Èmi ò ní fi gbọ́mọ sin láyé mi o. Èmi ò ní fi gbọ́mọ sin láyé mi. Ẹ mọ́wọ́ yẹn wá síbi ẹni orí tèmi ò ní gbàbọ̀dé. Orí tèmi ò ní gbàbọ̀dé. Ẹ mú wá síbi ẹjú ẹni ojú tèmi ò ní rí bi. Ojú tèmi ò ní rí bi. Ẹ mú wá síbi ẹni ẹnu mi ò ní kó bá mi. Ẹnu mi ò ní kó bá mi o. Àwọn ìyá wa ni kó sọ ilé ìjú ẹni ẹnu mi ò ní kó bá mi. Ẹnu mi ò ní kó bá mi. Ẹ mú wá síbi ẹsẹ̀ ẹni ẹsẹ̀ mi ò ní ní ìjọ ibi bá ń pọ̀ náà. Ẹsẹ̀ mi ò ní rìn ìjọ ibi bá ń pọ̀. Ẹ wá darí ọwọ́ yẹn sí mi ẹni èmi Fẹ́mi Adébáyọ̀ ògo tèmi ò ní wọ́ mi. Tèmi mo sọ ògo tèmi ò ní wọ́ mi. Ìràwọ̀ tèmi ò ní wọ́ kùn. La hawla wala quwwata illa billah. Thank you very much, sir. Wọ́n láwọn máa send the donation across. Wọ́n láwọn ò fẹ́ rán náà. So wọ́n yẹ kí wọ́n máa lọ.